ẹ má gbàgbé pé mo ní mo dọ́dọ̀ ọba kan ó lẹ́yìn ọmọdé yẹn fẹ́ kí ìran Yorùbá kó dàbí Amẹ́ríkà kó dàbí London kó dàbí Canada ta ni ó jẹ́ driver wọn ta ni ó jẹ́ gateman wọn nígbà tó ń gbogbo bá bẹ̀rẹ̀ sí ń dún yọmuyọmu ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò dẹ̀ fúnra sí orú statement yẹn ṣé ẹ gbàdúrà kí ó tu ìran Yorùbá lára ni ṣé irú Ọbásanjọ́ gbàdúrà kára ó tu ìran Yorùbá lára ṣé Tinubu gbàdúrà kí ìran Yorùbá ó tù kó tùbà kó tùṣẹ ṣé àwọn Olúfàlàyè ṣìbò Olúfàlàyè ṣé wọ́n gbàdúrà kí ara ó rọ ìran Yorùbá àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn Bísí Àkàndé àwọn Iyìọ́lá Omíṣore àwọn ta ló tún wà ń bẹ̀ Ọlágúnsóyè Òyìnlọ́lá Àlàní Akínrìnàdé Pòfẹ́sọ̀ Bọ́lájí Akínyẹmí ẹni ẹ máa rán mi létí Ọ̀túnba Níyì Adébáyọ̀ Olúṣẹ́gun Òní and all the former senators, the former rep, the former ambassadors, the former commissioner, the former minister in Yoruba land. Bí tán ti rí pé democracy yìí ní ìkòkò ọbẹ̀ wọn tán ń jẹ wọn ò fẹ́ kí àkùkọ kékeré ó kọ torí pé wọ́n mọ̀ tí ìran Yorùbá bá dúró ara ó tùbà yóò tu gbogbo ọmọ ènìyàn àkùkọ gàgàrà tí ò fẹ́ kí kékeré ó kọ náà fi ń tà wálé àwọn Fúlàní lọ́wọ́ the majority of them know mo sọ lánàá nínú program tí mo ṣe wípé bàbá mi kan ó lóun bá Ọbásanjọ́ sọ̀rọ̀ pé president tó ń ṣe òun ṣe with contract ni òun ti wọ́bọ̀wé ní palace Sultan ti Sokoto òun ò gbẹ́dọ̀ kọjá ààyè òun Tinubu náà ti kí wọ́bọ̀ they know now àwọn ìka ènìyàn yìí àwọn àkùkọ gàgàrà tí ò fẹ́ kí kékeré ó kọ yìí wọ́n rí ohun gbogbo tó ń lọ níta they know the right thing to do but wọ́n fẹ́ ṣe torí ìjẹkújẹ àtojúkòkòrò àti wọ̀nbílíkì àìnítẹ́lọ́rùn tó ti wọ̀ wọ́n lẹ́wù àwọn bíi Ayọ̀ Fáyọ̀ṣe àwọn bíi this current governor of Ekiti báwo tó fẹ́ ṣe marriage fọmọ tí ò ríbi tó ti lè ṣe lẹ́kìtì tó jẹ́ Ìbàdàn because they know that ọ̀nà ti bàjẹ́ kò sí ọ̀nà kò síbi tó máa gbàdé Èkìtì wọ́n ń dẹ̀ mọ̀ pé táwọn èèyàn bá pọ̀ táwọn olówó ńlá lára wọn bá bọ̀ àwọn ọmọ tí ń jìnnìyàn gbé wọ́n á rí jí gbé lára wọn and they know that not every one of them ló lórí ọ̀fẹ́ àti lọ gbé plane láti Èkó ni láti Àbújá ni láti Ìbàdàn ni lọ balẹ̀ l'Ákúrẹ́ tó padà wá sí Èkìtì lọ fi kúkú lọ dúró lẹ́kìtì lọ ṣe síbẹ̀síbẹ̀ àdẹ̀sí ń tẹ̀lé wọn lẹ́yìn pé Ọbásanjọ́ sọ wípé based on contract ohun tí àwọn bá fẹ́ ṣe the Dansuki and the Sultan of Sokoto must sign it now ẹ gbọ́ ariwo tí gómìnà Borno ń pa kiri mo ti gbàgbé orúkọ ẹ̀ tó ń sọ wípé tax reform yẹn tí àwọn north bá gbà láyè they won't be able to pay salary ó yẹ kí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ èmi tó bá jẹ́ pé lóòótọ́ náà jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ náà nífẹ̀ẹ́ Yorùbá ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó run wọ́n nú kó trigger ìbínú wọn jáde Ọlámídé Ayọ̀mí you are welcome bàbá ìyá mi kó trigger ìbínú wọn jáde pé okay tó máa ṣe tax reform they won't be able to pay salary again ìyẹn ni wípé owó tó fi sọ salary àwa ìsàlẹ̀ yìí àwa Yorùbá Igbo south ló ń ṣiṣẹ́ owó tó fi sọ salary fún wọn lókè lọ́hùn ẹ má gbàgbé màá wá fídíò yẹn jáde that Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ TV say it in public pé òun ò ní ká má wàá mú òun pé corruption tó pọ̀ ní Nàìjíríà ti today north ló pọ̀ jù mẹ́ pé àwọn tó ń jalè ní Nàìjíríà tó today lónìí pé àwọn north ló pọ̀ jù mẹ́ àwọn Fúlàní àwọn Haúsá ló pọ̀ jù mẹ́ pé kò dẹ̀ sí ìran Yorùbá kan ìran Ìgbò kan tó máa fẹ́ jalè tí ò ní lọ́wọ́ àwọn Haúsá yẹn ń bẹ̀
Those people we call leader, they know. It is because they benefit in the robbery. It is because they benefit in the life kidnapping. No one fi ṣe bí pé wọn ò gbọ́. Ni wọ́n fi ṣe bí pé wọn ò gbọ́. Wọ́n fẹ́ báyé jẹ́ ká bọ̀run ṣe jẹ́ káwọn ó tó lọ. Ni mo fi ń pariwo fún àwọn ọmọ Yorùbá. Most especially the youth of Yoruba land, the great youth of the Yoruba land, wí pé àwọn wọ̀nyí fẹ́ fi ọjọ́ alẹ́ wọn bàárọ̀ ayé yín jẹ́ ni. Èmi ò tán náà mi jẹ́. Irú àwa báyìí Nàìjíríà ti jayé wa mọ́lú títí wọn. Iṣẹ́ wo ni mo ṣe fẹ́ lé mọ́ máa wá? Tẹ́mínà ti ń nàgà wo 60 díẹ̀ ló kù. Díẹ̀ ló kù. Iṣẹ́ wo ni mo ṣe fẹ́ lọ́ máa wá? Nàìjíríà ti jayé irú àwa ìmọ́lú. Irú àwa ìfi dìde pé no, we must not allow it to happen to the generation tó ń bọ̀ lẹ́yìn wa àtàwọn tó ń bọ̀. That is why I always love Ọláyọmí Kóìkì. Tí Ọláyọmí Kóìkì àwọn kan pè mí lánàá ẹ wàá máa ranjú fún bí Ọláyọmí Kóìkì ṣe ranjú ṣé family kan ni mo ní ohun tó jẹ́ kí Ọláyọmí Kóìkì máa ranjú fún tó jẹ́ kémi náà máa ranjú fún Ọláyọmí Kóìkì wá from London spend more than 6 months nílé kò sí state ní ilẹ̀ Yorùbá tọ́láyọmí Kóìkì òun tẹ̀ ó mọ̀ kì í ṣe pé wọ́n gbé news yẹn wọ́n lọ gbé fún Ọláyọmí Kóìkì ó fojú ara ẹ̀ méjèèjì rí pé yéé ṣe tí ìran mi ń dàrí ṣe tí ìran mi ń là kọjá rèé Ọláyọmí Kóìkì have opportunity to enter the palace of Ọọ̀ni of Ifẹ̀ to enter the palace of Aláàfin Ọ̀yọ́ and so on tó fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. So Ọláyọmí Kóìkì bá ń sọ̀rọ̀ he say it with reality ohun tó fojú rí ni kì í ṣe pé wọ́n sọ fún so ohun tí àwa náà ń rí ló jẹ́ káwa lára ká tó máa ranjú gbọ̀n níbi tí mo wà yẹ ẹ máa gbóhùn mọ́tò ṣe rí ẹ̀bá títì mo wà mọ́tò ló ń lọ yẹ Dangote tó ti kó àwọn òkúta wa àwọn bítúmẹ̀tì wa tó ti kó kọjá lénìí kì í ṣe 6 mo ní 6 kì í ṣe 10 mọ́. And our leader wọ́n mọ̀ torí pé wọn ò fẹ́ kí àkùkọ tó ń bọ̀ lẹ́yìn wọn ó kọ ni àkùkọ gàgàrà tí ò fẹ́ kí kékeré ó kọ wọ́n wá kúkú fẹ́ hand over wa lé ọwọ́ àwọn Fúlàní finally because they know pé tí ìran Yorùbá bá gba òmìnira bó ni ó ti máa ládùn tó if àwọn tí mo dárúkọ yẹ today tẹ́ bá sọ wípé no enough is enough ó tó àkókò tí ìran Yorùbá máa fi kúrò nínú ìdè àṣẹ Nàìjíríà mọ́ jìnnìjìnnì máa bá Nàìjíríà all our billionaires say enough is enough tí àwọn ìran méjìyà tó pé no in the culture of Yorùbás there is nothing like a babi hala our olówos our billionaires our politicians our leaders in Yoruba land they are very they know the plan of the Fulani that they want to turn the Yoruba to babi hala. Ẹ̀yin ọmọ Yoruba, I want you to mark this word and underline it tó bá wù yín kẹ́ sákù ẹ̀. A governor in North governor Borno sọ wípé tax reform yẹ o tí àwọn bá lè fọwọ́ sí wọn ò ní lè máa san salary ẹjọ́ mo fẹ́ ẹni tó bá lórí ọ̀fẹ́ àti pè mo fẹ́ kẹ́ ẹ pè kí ni ọ̀rọ̀ yẹ kí ni ìtumọ̀ ẹ̀ bó ló ṣe jẹ́ létí yín bó ló ṣe dún létí yín bó ló ṣe dúró létí yín pé if they allow it ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ tax report yẹ n tó bá dé pé state kọ̀ọ̀kan ohun tí state kọ̀ọ̀kan bá ní ká máa fi tọ́jú ara wọn owó tí state kọ̀ọ̀kan orú Èkìtì mi yìí nígbà tá máa wọnú kinní wọn tá máa wọnú owó tó gbé lọ sí federal government tó gbé síta almost 5 billion plus Èkó ń san bí 230 billion plus wọ́n dẹ̀ ń gba 11 million lọ́wọ́ federal government èló ni Kano mú lọ sí federal government wọ́n mú bí 3 million lọ sí federal government wọ́n mú lọ sókè wọ́n gba almost 12 billion ta ló ṣòwò ta ló jèrè ìyẹn ni wípé tí ìran Yorùbá ó tẹ́ bá rí ilé Èkìtì state ká máa fi tọ́jú Èkìtì state
o tó bá rí ní Ondo ká máa fi tọ́jú Ondo, èyí tó bá rí ní Ọ̀yọ́ kó jẹ́ tọ̀yọ́ ni, èyí tó bá rí ní Kwara kó jẹ́ ti Kwara ni, èyí tó bá rí ní Kogi kó jẹ́ Kogi ní òjèrè rẹ̀, èyí tó bá rí ní Ògùn kó jẹ́ Ògùn ní òjèrè rẹ̀, èyí tó bá rí ní Ọ̀yọ́ Ọ̀yọ́ ní òjèrè rẹ̀, èyí tó bá rí ní Ọ̀ṣun Ọ̀ṣun ní òjèrè rẹ̀. Wọ́n kàn mú bí ìdá 10 ìdá 5 kan fún lọ sọ́dọ̀ federal government. The Fulani say no, tí a bá gbarú ẹ̀ láàyè, won't be able to pay salary. Bó lọ̀rọ̀ yẹn ṣe dún létí yín. It show that Yorùbá ń ṣiṣẹ́ bí erin, à ń jẹ̀jẹ̀ ìrírí. Yorùbá ń làágùn, kò jèrè àágùn tó ń là. Yorùbá roko, ó mú mi rántí àdá rokoroko, mọ̀rẹ́rẹ́ oko jẹ́. Àdá lànà títí kò jèrè ọ̀nà. Àbí bẹ́ẹ̀ kọ́? We work like elephant. Àwa jẹ ìjẹ ìrírí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yọ ọmọ nǹkan tó pé agbára náà fi rí ìrírí lóko. Inú erùpẹ̀ ló máa ń gbé. And we call some people in Yoruba land. Tọ́dẹ̀ pé àwọn ọmọ Yorùbá ṣì ń fọwọ́ sọ̀yà pé we are in Nigeria. Ẹ bá ti jù báyẹn lọ. Bí ẹ ṣe wà. Ìyá aláṣọ ní Dúmọ̀tà. Ìyá aláṣọ lólúwọlé, ìyá aláṣọ ní Gbági nìbàdàn, ní Dùgbẹ̀, ìyá aláṣọ lọ́jà ọba Ládó Èkìtì, ìyá aláṣọ lábẹ́kúta, gbogbo ẹ̀yin ṣòwò ìṣòwò káràkátà ní ilẹ̀ Yorùbá, ẹ bá ti jù báyẹn lọ, ojú owó yín Fúlàní ló ná. Ojú owó yín Fúlàní ló ná. Let me give you one example, sir. Assuming they agree, okay, tax report here, ẹja gbà wọlé, police, state police, ẹja gbà wọlé, èwo ló tún kù mẹ́, restructuring ẹja gbà wọlé, regional ẹja gbà wọlé, tí Tinubu bá pẹ́jù mbẹ́ pàpàtà ní kó ó kù bí ọdún 6 àbọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, tí Fúlàní bá ti débẹ̀ wọ́n á tún mú ọ dànù. Wọ́n á ti sọ pé no. Tax reverse, we return it back to the old system. State police will cancel it. Àbí bẹ́ẹ̀ kọ́, kí ló dé tá a wá ìrọ̀rùn tó máa permanent fún ìran Yorùbá? Kí ló dé tá a wá ìtura tó máa permanent sí ìran Yorùbá? Kí ló dé tí ọmọ Yorùbá ò gbárùkù ti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà to have our own freedom? Bàbá tó bá mi sọ̀rọ̀ ní ìjẹta, ó ní ohun tó mú kó ń kórìíra Gani látòkè désàlẹ̀, pé àwọn kankan tán ní kó ṣe tẹ́lẹ̀ ti fún ní ọ̀nà pé nǹkan báyìí náà máa ṣe, pé táwọn kan ti dáwó, táwọn kan ti dúró pé tó bá ti lè bẹ̀rẹ̀ àwọn á dá owó, àwọn ready to sponsor it, pé wọn ò ju bí mẹ́wàá. Owó yẹn náà ní Gani kọ́kọ́ béèrè. Owó ẹ̀ kọ́kọ́ kówó lẹ̀ náà. Sunday Igboho béèrè owó. Ohun tó mú kírú àwa ẹ̀ máa sátẹ̀lé Sunday Igboho nìyẹn. Bó ṣe wà ní Jámánì lónìí, tí n bá pè pé aláyé kábíyèsí bàbá, àní Ọlọ́run ní kábíyèsí gbogbo wa. Nǹkan bẹ́ẹ̀ bàbá Èkìtì tí mo ní ká ṣe jẹ́ ti ṣe agbára ò tí ì sí ni a ní ẹ̀yin pè yín padà. I find solutions. That is what we call leader. He surrender to the struggle of the Yoruba. Pé àní ìran Yorùbá gbẹ́dọ̀ ní ìtìsímí. Kì í ṣe ká máa wọ aṣọ funfun káàkiri. Ìgbòho láṣọ funfun tó pọ̀ rẹpẹtẹ. Ó ní tó pọ̀ rẹpẹtẹ lágbádá. Ó ní ní bùbá àti ṣòkòtò. Ó ní ní shirt and trouser. Ó ní kí fìlà, àìmọye fìlà abẹ́tí ajá tọmọ Adéyẹmọ ní. Òun náà lè máa wọ agbádá kiri, but he choose to save the Yoruba race. Ṣùgbọ́n àwọn àkẹ́kọ̀ọ́ gàgàrà kan wọ́n wà ní ibì kan lọ́wọ́lọ́wọ́ that they don't want Yoruba to have ìsinmi. Tí ò bá jẹ́ pé wọ́n jẹ́ àkùkọ gàgàrà. Buhari ti kó lórí oyè ó ti lé lọ́dún kan. Why the Tinubu cannot open the account of Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Why Tinubu cannot open the border? Nígbà tí Buhari wà ńbẹ̀, gbogbo border ilẹ̀ Haúsá pátápátá ló sílẹ̀. Báwa ṣe ń pariwo ebi ń bíbẹ̀ yìí o, wọ́n jẹ àjẹyó lókè lọ́hùn. When they said the rice, tanta rice lọ́dọ̀ wa ní bíbẹ̀ ní 65,000 naira. Wọ́n rà ní 80,000 naira lọ́hùn. I have a brother.
ní Katsina lọ́hùn tó rà tó ṣe fídíò ẹ̀ pé bàbá Ekiti wo pé bọ̀tò òun ò lórí ọ̀fẹ́ àti gbé wálé. And we called ourselves a one Nigeria. Why tá a fi jọ dìde ká jà fún òmìnira wa? Ṣé rí bàbá tẹ̀ gba orílẹ̀-èdè olóyìn kó jẹ́ ọmọ Yorùbá kí àwọn Tinubu máa kówó wa jẹ kán máa fi ṣe nǹkan sí ilẹ̀ Yorùbá. Àmọ́ pé owó wa ò kọjá lọ sí ọ̀dọ̀ àwọn àjòjì ènìyàn. Kí Fáyọ̀ṣe Fáyẹmí kán máa kó jẹ kán máa fi dálé iṣẹ́ lẹ̀ bó dẹ̀ jẹ́ Ìbàdàn yẹn náà máa fèsì kán máa dálé iṣẹ́ lẹ̀ sí Ìbàdàn. Àmọ́ pé ọ̀dọ̀ wa náà ní ilẹ̀ Yorùbá náà ṣe ní. Orú àwọn Dàpọ̀ Bíọ́dún kán máa kówó yẹn jẹ yìí. Àwọn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Oyèyọlá Omíṣore àtàwọn bàbá wa 95 àwọn bàbá wa 92 àwọn bàbá wa 80 something àwọn àdàgbà jẹ́rà òfù tó jẹ́ pé wọ́n wálé ayé wọn wá ṣe ìkànnì they don't have a good name in anywhere kọ́tẹ̀ máa kówó yẹ ká ní bí yunifásitì mẹ́wàá kó jẹ́ ilẹ̀ Yorùbá náà ni but I want you to mark that war if you allow tax reform yìí tí Tinubu gbé bọ̀ yìí won't be able to pay salary. Bó ló ṣe dún létí yín? Bó ló ṣe dún létí yín? Ìyẹn ni wípé àwa ló ń jẹ tí wọ́n ń jẹ. Alábàjọ nígbà tá a bẹ̀rẹ̀ ní 2019 tá bá pàdé wọn lọ́nà tá a ta kí wọ́n pé ẹ̀yin Fúlàní ẹranko yìí wọ́n láwa ní gíráàsì táwọn ń jẹ. Tí màálù ò bá dẹ̀ jẹ gíráàsì lóòótọ́ kò lè dàgbà. Alábàjọ. Why did they reject tax reform? Torí pé wọ́n mọ̀ pé àwa gangan ló ń jẹ tán jẹ. And let us ask ourselves a question. Why our leader keep quiet? Tí wọn ò lè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ freedom of the Yoruba race. Wọ́n bẹ̀rù master wọn ni. Dansuki master. Sultan. The master planner. Sultan, the president of Nigeria. Tinubu was just ceremonial president. Tinubu was a ceremonial president. The president of Nigeria is Dansuki, Sultan of Sokoto. If Tinubu have good will, good vision to do, tẹ́bá wọn bá ti sọ pé no ẹ wò ó sì wọ́n lélẹ́yìí ò ní kò bá wọn lára mu wọ́n ti pe Tinubu ní anti north àbáwọn náà ṣe ń pè é ọ̀tá north Alhaji Garuba gololo àbí ṣé gololo ló ń jẹ́ ó ní ìbò Kaduna àti Kano we throw Tinubu out of system ó tún accuse Tinubu pé ó ti lọ ń tú dọ̀dọ̀ Baraki ṣe kí ló dé tó fi ń tú dọ̀dọ̀ Baraki ṣe. When the Buhari used Nigeria money láti ṣe railway lọ sí Niger, no one of àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àkùkọ gàgàrà ilẹ̀ Yorùbá tó sọ anything. Ká lè mọ̀ pé ìkà ni wọ́n lọ́ba wọn níjòyè wọn àkùkọ gàgàrà tó ti pọn mi tán ń rú omi tán gòkè tán wọ́n á yá àkàbà tó bá yí àkàbà ẹni tó wà lẹ̀ sí lè gbé àkàbà wọ́n fa àkàbà dání ni wọ́n gòkè pẹ̀lú àkàbà kí ẹni tó ń bọ̀ lẹ́yìn wọn má bàa rí òkè gùn. That is why you see somebody like Ọọ̀ni of Ifẹ̀ tó lọ kí Buhari ní palace lẹ́nu ọjọ́ mẹ́ta a gbọ́ pé wọ́n tún fi àwọn Fúlàní fẹ́ fi olórí wọn jẹ ṣé sẹ́ríkì náà máa ń jẹ ní Èkó lé. You will never see any one of àgbààgbà àwọn àgbàgarawa ilẹ̀ Yorùbá to say anything about it. Torí wípé wọ́n ti rí pé àwọn ti yó. Mo ti rí bàbá tó sọ fún mi pé ọmọ mi ẹ jẹ́ ká máa gbàdúrà mo ní àdúrà wo la fẹ́ gbà Ọlọ́run ò gbàdúrà yín Nàìjíríà yìí mọ́ torí pé ẹ ṣèfẹ́ Ọlọ́run yẹn tó bá jẹ́ pé ẹ ṣèfẹ́ Ọlọ́run yẹn ni àìmọye orí òkè àìmọye àdúrà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí òòrùn mú kankankankan yìí àwọn kan wà lórí òkè tán ń gbàdúrà lọ́wọ́ tí kí ló dé tọ́lọ́run ò gbọ́ ẹni tí ò ṣèfẹ́ Ọlọ́run tó ló ń gbàdúrà fọ́lọ́run iṣẹ́ tọ́lọ́run ṣe ẹni tó ń dàárú ẹni tó ń bà á jẹ́ ẹ wá ní pé inú Ọlọ́run máa dùn sí wọ́n ní káṣà máa yí mọ́ ẹ jẹ́ ká faradà
ìlú táwọn múlà bá lù fún wa ká máa gbà tí ò bá ti fa ti kú lọ pípa tán pa wá yìí làwọn ò fọwọ́ sí. Mo ní sà, ṣé ẹ mọ̀ pé ebi pààyàn ju ìbọn lọ? You are welcome, Ọmọlúkà. God bless you. Ṣé ẹ̀yin mọ̀ pé ebi pààyàn ju ìbọn lọ? Ó tán pè ní ebi ó pààyàn ju ìbọn lọ. Bàbá mi Peter the Rock, you are welcome. So àwọn àkùkọ gàgàrà tí ò fẹ́ kí ìran kékeré ó kọ́, àwọn àkùkọ gàgàrà tẹ́rọ pé wọ́n ti dókè. Olójẹ́ kí n wá orin elémùrè yẹn kàn pé ara wọn nìyà ń wà, ara wọn nìyà wà, ara wọn wọ́n máa jìyà àjẹdálẹ̀ ẹni. Wọ́n ti yó, ìgbé ayé Yorùbá ò kàn wọ́n mọ́. Wọ́n ti yó, bí Fúlàní bá máa ṣe Yorùbá báṣubàṣu kò kàn wọ́n. Wọ́n ti yó, ọ̀rọ̀ Yorùbá ò mọ́múláyà wọn. Wọ́n dẹ̀ lo Yorùbá láti gòkè ni. When Awolowo was in life, they used everything they have to defend the Yoruba race. Kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn kán lè rí ilé ayé gbé. Àwọn àkùkọ gàgàrà tó dé òní, wọn ò fẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn ó kọ́. Wọn ò fẹ́. Ó lẹ́fẹ́ máa rí ẹni tó ti pé 84 tó péré tó sì ń claim 1971. Tẹ́bẹ̀dẹ̀ jáde níta àwọn máa sọ wípé the youth of today, they are the leader of tomorrow. Bàbá 71, bàbá 82, 87, 89, 98, wọ́n sì ń run government officials. Ìjọwọ́ làwọn àwọn àkùkọ kéékèèké fẹ́ kọ́. It is because they are enemy of the Yoruba race. Tẹ́wọ́n pé wọ́n fẹ́ kí ìran àkùkọ tó ń bọ̀ lẹ́yìn wọn kọ́kọ́ ni. Àwọn ló yẹ kó kọ́kọ́ dìde pé ní gbogbo tí ojú wa ń rí, ní gbogbo táwa náà rí, àkókò rẹ̀ fún ìran Yorùbá láti lè dìde. Ìran Yorùbá wọ́n ti yá British lówó rí. Ìran Yorùbá wọ́n ti yá Faransé lówó rí. Ìran Yorùbá ti yá àwọn European country kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lówó rí. Ṣùgbọ́n ti today ìran Yorùbá ń bọ̀rọ̀ owó káàkiri ni. Let us think. Those people are still believing you in Nigeria, in one Nigeria, that you still believe that Tinubu can perform, if Tinubu can do this, Tinubu have miracle. Don't deceive yourself. Tinubu just a ceremonial president, physical president. Àwọn tó ní agbára lọ́wọ́, àwọn ni Sultan ti Sokoto. Confirmed by Ọbásanjọ́. Pé òun sign contract. Ọdún mẹ́jọ tó ń lò òun sáyẹ ni, nígbà tó wà ní military òun sáyẹ ni, ó níbi tó ń lè jẹ̀dé ní they control Nigeria by Emirates. You must, àwa náà gbọ́dọ̀ ronú jinlẹ̀. That nígbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yẹ pé we won't be able to pay salary. We won't be able to pay salary. Tábàdẹ̀ fẹ́ dìbò wọn sọ fún wa wípé ìbò Kano, ìbò Kaduna ó ju gbogbo ìbò ilẹ̀ Yorùbá lọ. Ṣùgbọ́n ọrọ̀ ajé tó fi ń jẹ, ọrọ̀ ajé tó fi ń dá lágbára lórí wa, ọrọ̀ ajé tó fi ń ra ìbọn, tó fi ń pa ìran Yorùbá, ilẹ̀ Yorùbá náà ti mú. Àwọn àkùkọ gàgàrà wa dẹ̀ mọ̀. Wọ́n dẹ̀ keep quiet because they want to belong. Owó tó gbà yẹn wọ́n fẹ́ gbà kú. Tó bá ti rí pé wọn ò lè jáde mú tán, wọ́n wá set àwọn ọmọ wọn sẹ́nu ẹ̀. Ṣèbí arọ́ ọmọ Ajúmọ̀bí lénìí. Ṣèbí arọ́ ọmọ Àlàó Akálà. Wọ́n pọ̀ dáadáa, ọmọ Olúfàlàyé. Táwọn ọmọ bá ti di pé wọ́n lọ, wọ́n á ju ọmọ wọn sínú ẹ̀. Àkùkọ gàgàrà ni wọ́n tí ò fẹ́ kí kéékèèké ó kọ. Mo wá rọ ẹ̀yin àkùkọ kéékèèké tí ẹ̀yin náà bá fẹ́ kọ́. Àwọn àkùkọ kéékèèké tó bá fẹ́ kọ́. Number one, you must embrace your freedom. We need to fight for our freedom. O lè kọ́ nínú Nàìjíríà o. The system of Nigeria will not allow you to curse. Ẹ gbọ́ mi abẹ́ dáhùn. The great Yoruba youth. O lè kọ́ nínú Nigeria. But if Yoruba have their own freedom today, wàhálà yẹ láti kọ́ bó ṣe wù ẹ́. So we must fight for our freedom. Number two, o gbẹ́dọ̀ kọ́kọ́ rí ara ẹ gẹ́gẹ́ bí pé you are not a Nigeria.
That system of Nigeria, you must erase it for your mind. See yourself as a Yoruba man. Forget about Nigeria. You are not a Nigeria. Torí pé Nigeria ò ṣe ẹ́ lóore. Number 3, those people call themselves politicians today, leader, obas, see them as your enemy. Tó bá yìí rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí bàbá, wàláì, tàláì, súnmọ́ bí láì, èmi náà ti dàfà, wọn à ní jẹ́ kó kọ́. Bàbá kan ní 2015, ó fẹ́ wálé láti Amẹ́ríkà pé ó fẹ́ ṣe gómìnà. Ó ní owó tán ní kó fi lọ gba tíkẹ́ẹ̀tì lásán òun yá sá padà. Pé wọ́n ní wá tó bá ti wọlé owó yẹn ló kọ́kọ́ máa gádà. Owó yẹn wàá gádà owó ẹ̀ padà, wàá rí owó yẹn padà bọ̀ tó kọ́kọ́ fẹ́ san owó yẹn. Pé wọ́n á sọ fún wọn wípé àsómì tóun ò bá wọlé ńkọ́ pé yes, wàá tún rí owó ẹ̀ padà. Torí tí wọ́n bá ti jáde síta bẹ́ẹ̀, Nigeria government máa send owó sí gbogbo pátì kọ̀ọ̀kan tó bá ti jáde síta. Ń tán fowó wa ṣe nìyẹn. So number 3, you must see yourself that you are not in Nigeria. After that, we'll be able to know that you want to call. Pé àwọn àkùkọ gàgàrà yìí, they are not ready to serve you. Torí àwọn àkùkọ gàgàrà yìí, wọ́n ti kúndùn. Ó ń dùn mọ́ wọn nínú. Ó ń dùn mọ́ wọn nínú. Nothing on press. Nothing tẹ̀yìn àkùkọ kékèké. Nothing tẹ̀yìn mọ́lẹ̀. Pé kẹ́ má bàa ráyè kọ́. So we must fight for our freedom. Let us join hands together with Olóyè Sunday Igboho Oòṣà. The only àkùkọ gàgàrà that I see in Yoruba land today that want àwọn àkùkọ kékèké to call Baba Professor Banji Akintoye, Baba Professor Wole Soyinka, that they say that Nigeria for evil. Àkókò náà rèé. Mo tún wá láti sọ fún wa pé let us be prepared for our rally. Bẹ́ẹ̀ nìyẹn kan bá sọ fún yín pé ẹ jáde síta, ẹ fẹ́ ṣe rally tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Olóyè Sunday Igboho òfo ní. Tí ẹ bá ti gbọ́ lẹ́nu Ọláyọmí Kóìkí òfo ní. Tí ẹ bá ti gbọ́ lẹ́nu àwọn Yorùbá World Media òfo ní. Olóyè Igboho ti sọ̀rọ̀, Kóìkí ti sọ̀rọ̀, Yorùbá World Media ti sọ̀rọ̀ pé let us be prepared for our rally. Tábà sọ pé wọ́n ti gba òmìnira wọn, èkìní Kadélé ń bọ̀ lọ́nà, òfo ní àwọn ọmọ tó kó lọ sí agbódì wọn tí kò wọ́n jáde. Join together. Ìwọ náà sọ pé èèyàn lé ní pé Yorùbá fẹ́ lọ. Mo ní mo lọ bìkan lánàá, mi ò dárúkọ lánàá, post office mo lọ. Wọ́n bò mí bí ẹyẹ iṣu ni mo ní mi tẹ̀ mọ̀ kó wọ́n dá mi mọ̀ bẹ́ẹ̀. Pé no, ẹ má jẹ́ kí iná yẹ ó kú o, ẹ má jẹ́ kí iná yẹ ó kú o. The problem we have is this àkùkọ gàgàrà, àwọn àkùkọ gàgàrà yìí, and they know that Yoruba freedom is the right thing. Ẹ̀rù tó ń bà wọ́n ni pé ìjẹkújẹ tó ń jẹ wọn ò ní rí jẹ ń bẹ̀. N tó dẹ̀ wà nílẹ̀ ni pé àwa fẹ́ tọ́jú wọn dọjọ́ òkú wọn ni, ṣùgbọ́n wọn ò rí ìjẹkújẹ tí Nàìjíríà ń kó wọn jẹ. Ẹ má dẹ̀ gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹ kó máa síkì lórí yín. Ìyìn rere yẹn ni mo fẹ́ kẹ́ máa tàn káàkiri. Tinubu ní pé kí owó tí state kọ̀ọ̀kan bá pa kó jẹ́ àjẹmọ́nú wọn kán máa ná fún ara wọn, kán máa fi tú state wọn ṣe. Àwọn Fúlàní wá jáde síta wípé no, tí wọ́n bá gbà láàyè they won't be able to pay their salary. Pé wọn ò ní lè máa san sálárì àwọn òṣìṣẹ́ wọn. Ẹja wá béèrè lọ́wọ́ wọn, sálárì eléyìí tán ti ń san tẹ́lẹ̀ níbo náà ti ń rí san. Ìyẹn ni wípé àwa ni dàgìnìdọ̀rọ̀ ọ̀dẹ̀ mùmú tí ń ṣiṣẹ́ fún wọn, tó fi ń san sálárì, tó fi ń gbáyọ̀bọ̀, tó fi ń ra ìbọn ohun èlò, tó fi ń kógun jà wá. Let us join hands together and say no to Nigeria. We need our freedom.